Èmi Ọ̀túnba Túndé Ibrahim. Tábà wo sinimá ní Nàìjíríà kí tí ẹ lọ́jọ́ iwájú ẹ̀sà. Ọjọ́ iwájú ẹ̀dá púpọ̀ torí pé tábà wò láti ìbẹ̀rẹ̀ wá kò dáa tó báyìí nítorí tó láti rí àwọn ògbóǹtarìgì tí Ọlọ́run yàn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n ní ẹ̀bùn láti ọ̀run wá láti ìgbà tó ti pẹ́ tí wọ́n ti ń ṣe sinimá ní ilẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá pàápàá jùlọ. Tábà wò àwọn bàbá wa Bàtìgúndé táwọn Dúró Ládípọ̀ táwọn àwọn oríṣiríṣi jàǹkọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe gbà yẹn ra pé à ń fi agídí wakọ̀ torí wọ́n ń ṣe bí àrìnjó ni wọ́n á lọ láti ìlú kan sí ìlú kan wọ́n lè ṣe láwọn lọ sí ìrìn àjò wọ́n lè lo oṣù mẹ́ta oṣù mẹ́fà kó tó padà wá sílé gbogbo ilé ìwé gbogbo gbọ̀ngàn ìlú wọ́n á máa ṣe ìpolongo wọ́n máa pe àwọn èèyàn síbẹ̀ wàhálà yẹn pọ̀ ṣùgbọ́n nígbà tó dín kan bíi 1985 80s late 80s ṣá kátó bíi 1990 fídíò wọlé gbàgbọ́ àwọn ṣe tẹlifíṣọ̀n wọ́n ń ṣeré orí ìtàgé lórí tẹlifíṣọ̀n gbàtó yá fídíò wọlé tẹlifíṣọ̀n yẹn kọ́kọ́ mú dẹrùn díẹ̀ fún wọn fídíò wa mú dẹrùn pátápátá fáwọn tó ń ṣe ń sìn àwọn tó ń ṣe ń sìn wọ́n ń fẹ́ràn jẹ̀kọ́ ni o so lẹ́yìn gbà tó di pé fídíò tún ṣẹlẹ̀ tí tó ń ṣe tó ń pè celluloid ìyẹn ṣòro púpọ̀ láti ṣe pàápàá jùlọ nípa owó tí ó wà lára nǹkan tó jẹ́ kí bàbá Sàlá lọ sílẹ̀ nígbà yẹn torí pé owó yẹn pọ̀ ó dẹ̀ di pé wọ́n Paris nǹkan bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ọdún wọ́n sì ní ìṣòro tó ń dojúkọ wọ́n sìn náà nípa Paris nípa gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìlọsíwájú ti wà púpọ̀ ọjọ́ iwájú ẹ̀ dẹ̀ sì dáa tí wọ́n bá ní ìforítì àwọn tó ń ṣe ń sẹ́yìn ìbẹ̀rẹ̀ kí ṣoníṣẹ́ o wọ́n yìí máa délẹ̀ ìlérí wọ́n sì máa débi ògo wọn kan forítì. Best actor of the year in Yorùbá is Fẹ́mi Adébáyọ̀. Ladies and gentlemen, my brother Jenny Oniso. For and on behalf of the Civil Group, it's our pleasure and delight to present to you, Fẹ́mi Adébáyọ̀, this 8th day of October 2017, Best Actor of the Year Award. Congratulations. Good evening, ladies and gentlemen. On behalf of myself, as usual, I've been opportune to receive several awards, and I will not hesitate and I will not stop dedicating the award to my father, Ọ̀túnba Adébáyọ̀ Sàlámì. Daddy, this is for you again. Thank you very much. God bless you. I really appreciate it. Thank you. All right. Orúkọ tèmi ni Fẹ́mi Adébáyọ̀. Iṣẹ́ tí mọ̀ yẹn náà tó Fẹ́mi Adébáyọ̀ náà tó ẹ máa pẹ́ yìí lọ. Jẹ̀lílì àrígbé láìpẹ́ yẹn ń ṣe sinimá ńlá kan àríwẹ̀ ti wà wọ́n lówó rẹpẹtẹ ní ṣé bẹ́ẹ̀ náà. Àdúpẹ́ fọ́lọ́run owó tá a fi ṣe sinimá kọ́ ló ṣe pàtàkì bí ó ṣe tá a fẹ́ kí sinimá yẹn ṣe àti bí àwọn olólùfẹ́ wa ṣe máa fẹ́ràn sinimá náà sí. Bẹ́ẹ̀ ni òótọ́ ni sinimá méjì ló wà wájú mi àṣẹṣe kan tán ni Diamonds in the Sky àṣeyẹn fún Lear Foundation. Wọ́n sọ̀rọ̀ nípa àrùn tí a mọ̀ pé ó ń pa àtọmọdé àtàgbà láìpẹ́ láì jìnnà ó máa jáde nínú sinimá Kúnlé Afọláyan ló direct ẹ̀. Àwọn tí a dẹ̀ ní orí fíìmù náà wọ́n ṣe jàǹkànjàǹkàn púpọ̀. Dọ́kẹ́ Síbà wà ń bẹ̀, Ọ̀gá Bello wà ń bẹ̀, Bímbọ́ Akíntọ́lá wà ń bẹ̀, Ọmọ́wùmí Ràdá wà ń bẹ̀, Tóyìn Àyèmàkú wà ń bẹ̀, èmi fúnra mi wà ń bẹ̀, Bàbá Adẹ́rùpọ̀kọ́ wà ń bẹ̀, Ọláìyá wà ń bẹ̀, èrò pọ̀ jaburata
lórí ẹ̀ bá ṣe wá parí ìyẹn kọ́dún tó parí lágbára Ọlọ́run àwọn olólùfẹ́ wa ò jẹ́ ká gbádùn wọ́n fẹ́ ká túbọ̀ gbé Jẹ̀lílì wá àti wá pò pọ̀ pẹ̀lú ògo Ọlọ́run a máa ṣe Jẹ̀lílì tó máa padà wá fún sinimá ní December. series ni àbí sinimá. sí sinimá lágbára Ọlọ́run. Kúnlé Adékúnlé ló kọ mi Afọláyàn. sinimá ní Nàìjíríà lè ní. Bẹ́ẹ̀ni. olú rẹ̀ fi wò ó. Well, ó ń lọ wájú sí i lẹ́yìn ọ̀nà kan ó dẹ̀ nídìí àwọn àtúnṣe ní ọ̀nà kan náà àmọ́ ìwọ̀nba táwa bá lè ṣe ní ìtàpá wa bá ká a máa wo ohun tá a lè ṣe láti jẹ́ kó máa lọ síwájú sí i nísìnyí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀yà oríṣiríṣi ló wà àwọn kan wọ́n máa ṣe ilé ìbò àwọn kan máa ṣe oní Yorùbá àmọ́ nísìnyí ó dàbí pé gbogbo wọn ti ń pawọ́pọ̀ láti jọ máa ṣe sinimá so yẹn dáa and distribution náà bí wọ́n ṣe ń ta náà àwọn ọ̀nà míì ti wà tó yàtọ̀ sí DVD so sinimá náà ti sílẹ̀ nísìnyí so ń kọ́ dáadáa ni. ẹ̀ka máa wo àwọn sinimá tí Kúnlé máa ń gbé jáde a rí i pé ó yàtọ̀ ó máa ń làmìlaka ọgbọ́n ò lè ń dá sí ti bá lè ń ṣe. kò sí ìlàkà ìdọ́lọ́run fún wa náà là ń lò àákàn wo pé òkè kí làwọn èèyàn ò kí ń ṣe ibo làwọn èèyàn ò kí ń fọkàn sí ibo làwọn èèyàn ò kí ń kọbi ara sí àti pé ẹni dáhà bàbá ṣe àjẹ́ nǹkan tó jẹ́ wípé kì í ṣe fún ìsìn ó jẹun táwọn ọmọ wa ó lè wò àwọn gbogbo èèyàn wọn ó lè wò ní ọjọ́ iwájú ìtorí ẹ̀ làwa ṣe ń ṣe tá à ń ṣe. wọ́n ti ẹni tó yẹ kó bẹ́ẹ̀ ló gbé wà láti pẹ̀lẹ̀ látọ̀dọ̀ dájú bẹ́ẹ̀ lẹ́tí tàbọ̀ mọ́ ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni. èmi nìkan ṣàkọ ni dáàdi ibi tó bá dẹ̀ jẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni àjẹpé bẹ́ẹ̀ náà ni àmọ́ Ọlọ́run fún oníkálukú ní ọpọlọ láti lò ó téèyàn bá dẹ̀ rí ọ̀nà àti lò ó tí ò lò ẹ̀ṣẹ̀ ni so àdúpẹ́ pé à ń lò ó dẹ̀ ń dún. fún àǹfààní àwọn tó ń jẹ́ olólùfẹ́ bàbá yín kí lè ṣe nípa sinimá wọn tó ṣe kalẹ̀. à ń ṣe nǹkan ribiribi lórí ẹ̀ láti lè pè jáde sí àgbéléwò fáwọn èèyàn ní àgbéléwò ní fídíò. ṣé ìwọ ló wà ń ta ṣe gbé tẹ́tẹ́ sọ́pà ẹ̀. a ṣe àwọn fíìmù mẹ́ta kan lọ́dún yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ti lọ sinimá láti sinimá yóò lọ rí tẹlifíṣàn Ọ̀múgọ̀ Roti and Tribunal. àwọn sinimá yín èdè fi ń gbé jáde ṣé ti ń yà bàrà kó ní Yorùbá. gbogbo ẹ̀ làwa ń ṣe gbogbo ẹ̀ ní Nàìjíríà ni wá. ìrànlẹ́kùn wọn ní ìjẹ́ pàdó ẹ̀rọ pẹ̀lú.